Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúàbí. Ọ̀rọ̀ ìyànjú àti ìjọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní àná, mo rí fídíò clip Àfá Hakeem ibi tí wọ́n ti pe Orunmila ní ọmọ àlè. Léyìí tí mo ṣe fídíò tí mo sọ̀rọ̀ lé lórí pé kó jọ̀ọ́ kó render public apology fún gbogbo àwọn ọmọ Yorùbá. Mo wá rí response wọn nínú comment section mi tí wọ́n sọ wípé kí n lọ sọ fún àwọn oníṣẹ̀ṣe, àwọn èèyàn tèmi pé kó wá render public apology fún Prophet Muhammad first. Léyìí tí mo dáhùn lóhùn pé èmi o, Mùsùlùmí ni mí. Ṣé I understand? Mo sọ fún wọn pé Mùsùlùmí ni mí. For the last time mo fẹ́ ṣe fídíò yìí fún yín Àfá Hakeem, mo dẹ̀ sì fẹ́ rọ̀ yín pé torí ìfẹ́ tí mo ní sí yín, ẹ jọ̀ọ́ ẹ render public apology fún àwọn ọmọ Yorùbá. Tẹ́ bá wo fídíò mi, mo sọ àwọn reason tó yẹ kẹ́ fi render public apology, but ọ̀rọ̀ tẹ́ ẹ sọ comment yín show wípé ẹ understand gravity ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Àkọ́kọ́ ni wípé tẹ́ ẹ bá sọ pé Orunmila ọmọ àlè ni, kò ń ṣe oníṣẹ̀ṣe lẹ́ ń bá jà mọ́, torí Mùsùlùmí, Christian àtàwọn tí wọ́n ti ṣẹ̀sìn gbogbo wa la gbà pé ọmọ Yorùbá ni wá. Ní àwa tá jẹ́ ọmọ Yorùbá, a dẹ̀ mọ̀ pé Orunmila baba ńlá wa ni, or one of our legends. So kò ń ṣe pé oníṣẹ̀ṣe lẹ́ ń bá jà, torí ibi tí mo rí pé ó dàbí get point tí mò ń sọ ni. Ẹ bá Mùsùlùmí ẹgbẹ́ yín, neighbor yín, ẹ pé baba ńlá ẹ̀ ní ọmọ àlè tó jẹ́ Mùsùlùmí. Tó ẹni ẹ bá nífẹ̀ẹ́ ìran ẹ̀, kò lè fojú rẹ̀ wò yín. Ẹ bá Christian tó wà lẹ́gbẹ̀ẹ́ yín sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rẹ́ yín, but ó believe pé ìran òun, baba ńlá òun ni Orunmila, àbí lára àwọn legends wa l'Orunmila, kò lè fojú rẹ̀ wò yín. Èyí ni mo fi sọ pé kẹ́ render public apology fún àwọn ọmọ Yorùbá, kò ń ṣe pé bí a fún àwọn oníṣẹ̀ṣe. And another thing tí mo tún notice pé understand àbí rí graffiti nǹkan tẹ́ ẹ sọ yìí pé ohun tí ó léwu ni wípé tí Ministry of Culture and Tourism tó bá pè nípa Àfá Hakeem, ẹ wá prove ibi tí ẹ ti rí pé ọmọ àlè l'Orunmila, kí náà fact tẹ́ ní. Ṣé DNA lẹ ṣe ni, ṣé unknown DNA àbí ghost DNA lẹ ṣe? Kí ni ohun tẹ́ gbẹ́sẹ̀ lé lórí tẹ́ fi pé Orunmila ní ọmọ àlè? Tẹ́ bá wá ń sọ fún wọn bẹ̀ pé nítorí àwọn èèyàn bú Prophet Muhammad lẹ́yìn náà fi lo ọ̀rọ̀ yìí. Ṣé I understand? Kò lè justify. Kò sọ́mọ Mùsùlùmí tí inú ò ní bàjẹ́ pé wọ́n ń bú òjíṣẹ́ wa. Ó kẹ́mi náà lára. But láti wá bú Orunmila, àwọn ìjọba Nàìjíríà wọ́n lè pé àwọn oníṣẹ̀ṣe kó bá wọn wí àbí kó punish wọn. But wọ́n lè bá ẹ̀yin wí, wọ́n lè punish yín. Torí ìran wa, kí ló ń pè, ìpínlẹ̀ iṣẹ́ wa lẹ yẹpẹrẹ, àwọn legend wa lẹ yẹpẹrẹ. Kò sí oníṣẹ̀ṣe kan tó lè lọ sí àárín àwọn Lárúbáwá kí wọ́n á bú òjíṣẹ́ wọn bẹ́ẹ̀. Lọ sí, kò possible. Ṣé I understand? Àwọn ọmọ fi ní pé kẹ́ render public apology. Tí oníṣẹ̀ṣe bá bú yín, èyí tẹ́ máa fi dojú kọ àwọn tó jẹ́ legend wa, ẹ bú oníṣẹ̀ṣe yẹn padà. Àbí kẹ́ má dá sí, torí mo nífẹ̀ẹ́ yín púpọ̀. Ṣé I understand? Ohun tí situation báyìí tó fi ṣòro dá sí, àti wípé irú ohun tẹ́ fẹ́ máa, ohun tí kíní lè cause ni pé tí àwọn èèyàn tí oníṣẹ̀ṣe àti Mùsùlùmí bá ṣe ń ta kọ̀ǹgbà tá ń jọ́ ń bára wa jà yìí,
ó ṣòro láti dá sí àbí ó ṣòro láti sọ sí nítorí wípé kò ń ṣe ẹ̀yà míì ló bú bàbá ńlá wa àbí ló bú prophet wa táwa náà wá ń bú prophet tiwọn. Ọ̀rọ̀ within civil nǹkan tó ń pè ní bí nǹkan bí tó bá ní civil war, ọ̀rọ̀ ẹ̀yà kan náà ni. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ response, bẹ́ẹ̀ ṣe fẹ́ give a response àbí a reply so ẹ̀wọ̀n tó bú yín àbí bí àwọn oníṣẹ̀ṣe. Ó rọrùn fún oníṣẹ̀ṣe láti bú àwa mùsùlùmí torí prophet wa kò ń ṣe ọmọ Yorùbá. So fún mùsùlùmí, fún Christian, any Christian láti fẹ́ bú oníṣẹ̀ṣe, ẹni yẹn gbọ́dọ̀ rò dáadáa pé báwo mo ṣe fẹ́ give a response àbí báwo mo ṣe lè fèsì tí mi ò ní padà ṣe àwọn tó jẹ́ àwọn ẹbí tèmi gan látara pé bí kéèyàn sọ̀rọ̀ tí ó máa padà affect ìran wa. Òun náà kíyèsí tí mo ní kí n pè yín sí. Kì í ṣe pé bí mò ń side àwọn oníṣẹ̀ṣe àbí mò ń sọ pé nǹkan tí oníṣẹ̀ṣe ṣe ó dáa. Tàbá dẹ́ni ká bẹ̀rẹ̀ sí ń dig pé báwo lọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ àbí nǹkan kan, a fẹ́ máa fàágùn nìyẹn, which is èmi ò stand for that. Mi ò fẹ́ dákun. Anybody tó bá fẹ́ sọ̀rọ̀ sí anything tó bá ń ṣẹlẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú láti máa find solution, ká jẹ́ peacemaker rather than kéèyàn dá rọ̀rọ̀ tẹ̀sán sìn find peace. Ẹ fi dá wàhálà lẹ́yìn. Òun ni ohun tí mo sọ̀rọ̀ lé lórí. Tí Ọlọ́run bá jẹ́ kí ẹ understand ní angle tí mo fi ń rí, màá dúpẹ́. Ẹ ṣé gan. Ṣé gbọ́? Ẹ ṣé.